taraktu murati armilatan. òun fi ìyàwó òun kalẹ̀ ní opó. fa alaykum alla tu'zuha. ẹ má fìyà jẹ. wa awladi yutamaa. òun sì fa àwọn ọmọ ẹlẹ bẹ́ẹ̀ ní ọmọ nísìnyí tó wọn ní bàbá mọ́. fa alaykum alla tu'zuhum. ọ̀dọ̀ wọn yẹn má fìyà jẹ wọn ẹ má ní wọn lára o. fa innal yawma akhruju min dari. òun jáde kúrò nínú ilé ni òun ò tún padà síbẹ̀ mọ́. wala arji'u ilayhim abada. òun ò padà wá bá wọn mọ́. wa iza. ladíìsì kan tí Aisha gbà wá ike njọ kan anabi ń bẹ òun pẹ̀lú anabi wa gbé orílẹ̀ òun nìkan ẹgbà tó gbórílẹ̀ òun nìkan òun wá ń wò òun bá rí àwọn irùngbọ̀n rẹ̀ níbi inú irùngbọ̀n ó ti ń ṣe funfun lọ́wọ́ àgbẹ̀ àgbà ti dé náà kọ́ yìí. Allahu Akbar. bàbá bá sì ti ń dé ikú súnmọ́ náà nìyí. Allahu Akbar. òun wá ń ronú pé ànábì ó lọ yóò fi gbogbo àlómọ̀ rẹ̀ kalẹ̀ nìyí. omi ojú wa ń ṣeun omi ojú wa lérò bómi ojú ti kán sí ànábì lára nìyẹn. sallallahu alayhi wa sallam. ànábì wa ni kí ló ń ṣe lọ́ba sọ wípé n tó ń rí rè ànábì ni kí ló mà tó tún burú jù nù kú tó mà tó burú jù kú lọ. ó ní bẹ́ẹ̀ mi bá ti jáde tí wọ́n gbé ní bá ti kú tó kú táwọn ọmọ ànábì ni èyí nǹkan ló burú jù. pé ńgbà tẹ́mi ó bá jáde lára yóò dọgbẹ́ sí ara. ìjáde ẹ̀mí ni ibi tó bá gbà jáde yóò wá dá ọgbẹ́ sí ara nì ààyè tó gbà jáde nì torí ìjáde ń tipátipá ni. wasalati ala kurhin ilẹ̀ ìjábá rò bàmá kálí àti bẹ̀rẹ̀ kọ́kọ́ ìyàzá tó tàfà tó ẹ̀. àjàgbá ń tipátipá ni pàtì kó jáde kúrò ńbẹ̀ níbi tó ti wá jáde nì yóò wá jẹ́ egbò ni ànábì wa ni tí wọ́n bá fẹ́ gbé tí wọ́n fẹ́ bọ́ṣọ lára rẹ̀ yóò máa wí pé dákun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi bíbọ́ aṣọ nítorí pé ojú egbò tí ẹ̀mí gbàjáde nú ẹ̀ kò tí ì ṣe ó ń kàn ẹni tó wọn ò sì mọ̀ òun kàn máa bọ́ aṣọ ni. ó ní tó bá yá tó bá tún wá fẹ́ wẹ̀ yóò tún kígbe ipe yága sílì ìwọ tó fẹ́ wẹ̀ ń yìí má jẹ́ kó mi ní gbóná jù má sì jẹ́ ó tutù jù ń tìtorí ọgbẹ́ ojú ara ẹ̀ èpè yóò tún kígbe bẹ́ẹ̀ wọ́n bá bu omi sí lára bómi ní ìwọ tó sì fẹ́ ìwọ ò mọ báwo ni. tọ́ba tó wá ṣe bẹ́ẹ̀ ẹni fẹ́ wẹ̀ òun kàn ń wẹ̀ tiẹ̀ lọ ni. tọ́ba tó wá bẹ̀rẹ̀ sí ṣe káfàní tó wẹ̀ tán tó fẹ́ máa ṣe káfàní rẹ̀ yóò tún rí pé ìwọ tó ń ṣe káfàní òun yìí dákun sí ojú òun má ti bo ojú kóun rí àwọn ọmọ òun àtàwọn ìyàwó òun àtẹbí òun lárí gbẹ̀yìn ẹni tó ń ṣe káfà ní yóò máa kankan tó ń faṣọ wé kò rí ó kàn ń wé lọ́ntì ẹ̀ ní. wọ́n fi wé bẹ́ẹ̀ ni tí wọ́n bá tún wá fẹ́ gbé ó ní kọ́rọ́ra gbé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́ra gbé òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n ra ṣeun jẹ́ẹ́jẹ́ kí wọ́n má yóò ké bẹ́ẹ̀ ọba tún kúrò báyìí kí wọ́n bá gbé dénú sàárè torí gbogbo kálukú tó ń tẹ̀lé ní òrì gbogbo kálukú tó ń tẹ̀lé tó mọ̀ láyé náà ni ó mọ̀
yóò máa wà bẹ́ẹ̀ tó bá wá tí wọ́n bá gbé sínú sàárè yóò máa tún wá yóò tún máa kígbe bẹ́ẹ̀ ẹ̀mí ni òun yóò wà nbẹ ara sì ni àwọn ń ṣe ní omi so nǹkan tó ń kan ara ni ẹ̀mí ni ń gbọgbẹ́ pẹ̀lú rẹ̀ kò lè padà síbẹ̀ mọ́ ni. ẹ̀mí ń gbọgbẹ́ pẹ̀lú gbogbo nǹkan tí à ń ṣe sí ara àmọ́ kò lè padà síbẹ̀ mọ́ ni. ọ̀n tó bá wá gbé sínú sàárè tán tí wọ́n bo iyẹ̀pẹ̀ sí yóò máa tí wọ́n bá fẹ́ padà ni lágbájá ò ń lọ ni. lágbájá ò ń lọ. làkàṣègbè ìwọ náà tún padà ni. làkàṣègbè ìwọ náà tún fẹ́ padà. dóòlà ìwọ náà tún lọ. dóòlà ìwọ náà tún lọ. yóò máa ṣe bẹ́ẹ̀ ìwọ tó lérò yìí pé bóyá òkú ò rí ẹ̀yìn. ìwọ tó lérò pé bóyá òkú ò rí ẹ̀yìn. ó ń rí ẹ̀yìn dáadáa. ó ń rí ẹ̀yìn dáadáa. gbẹ́nà. kharaja al-mayyitu mina ad-dari nada billah. tí wọ́n bá gbé jáde ńlé tí wọ́n gbé jáde tí wọ́n fẹ́ gbé jáde máa gbé lọ tẹ́. nada billahi ya jamaati. yóò máa gbé wọ́n gbẹ̀yìn jẹ̀mọ́ ẹ̀ ń gbé wọn lọ yìí yóò máa kígbe bẹ́ẹ̀ ni. la ta'jilu bi. ẹ má kàn òun lójú máa sáré máa gbé wọn lọ. ẹ̀yin ó sì máa wí pé ẹ tètè. ẹ tètè gbé lọ. ọwọ́ máa sọ pé ẹ má kàn ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rọra ṣe sùúrù ẹ ní sùúrù díẹ̀díẹ̀ pẹ̀lú. hatta huwa di adari. títí tó wọn fi dágbére fún inú ilé tó ń gbé ni àti àwọn fámìlì wọn. wa akribai wa mali. àtàwọn tó súnmọ́ òun àtowó òun. thumma yunadi billahi ya jamaati. yóò tún alẹ́ yìí jàmọ́. taraka wudi'a bil janazati. tí wọ́n bá gbé yaqulu. gan fẹ́ kírun sí i lára. billahi ya jamaati. yóò tún máa gbé ajama àti ẹ̀yin jàmọ́. la ta'jilu bi. ẹ má kàn òun lójú. hatta asma sawta ahli wa awladi. tó wọ́n máa fi gbọ́ ohùn àwọn ọmọ òun àtọ̀hún àwọn ìyàwó àtàwọn aráalé òun. wa akribai fa innal yawma ufarikuhum ila yawmil qiyamah. torí pé lẹ́ni òun yà wọ́n pátápátá lọ ọjọ́ gbèdé alkiyama nù. fa iza humila ala aljanazati. tí wọ́n bá gbé e sórí pósí. wàhátú bí a thalasa khatawati. tí wọ́n bá ti gbé e tí gbogbo kálukú ti gbé wọ́n gbé séjìká wọ́n gbé e lọ tí wọ́n bá gbé ẹsẹ̀ mẹ́ta. yunadi. yóò tún pariwo bẹ́ẹ̀. bisawti yasma'u kullu shay'in illa thaqalayn. gbogbo nǹkan ni ó gbọ́ illa thaqalayn àfàwọn àlùjànnú àtẹ̀yàn. wa taqulu ruhu billahi ya ahibai. ẹ̀mí ni wọ́n máa sọ pé ahibai gbogbo ẹ̀yin tẹ́ nífẹ̀ẹ́ ń. wa ya ikhwani. gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà òun. wa ya auladi. ẹ̀yin ọmọ òun. la taghurrannakumu dunya kama garratni. ẹ má jẹ́ kí ayé yìí tàn yín jẹ gẹ́gẹ́ bó ti tàn òun títí tó fi bá òun débi tó ń dé. Allahu akbar. wala yal'abanna bikumu zamanu kama la'iba bi. ìgbà bó ṣe play òun títí di bó ṣe play òun débi tó ń dé yìí ẹ má jẹ́ ó play ẹ̀yin bá ní. ẹ wòye pẹ̀lú òun. fa inni khalaftu ma jama'tu li warasati. gbogbo ohun tóun ṣe tó gbogbo wàhálà òun láyé òun ti dàálẹ̀ nísìnyí fẹ́yìn tẹ́fẹ́ jogún. walam yahmilu min khati'ati shay'a. gbogbo ẹ̀ṣẹ̀ tóun fi kó o jọ ọ̀nà èrú àtọ̀nà bú tóun fi kó o jọ nì àwọn oníbàwọn gbé ẹ̀ṣẹ̀ nì. òun lòun wàá gbé àwọn sì ni wọ́n wàá jogún. wàhálà dùnìyà yuhasibuni Allahu ta'ala. ọlọ́run ó ṣèṣirò òun pẹ̀lú gbogbo tó ń kójọ nì. wa antum tatamatta'una biha. ẹ̀yin lẹ́sìn fẹ́ máa gbádùn rẹ̀. thumma la tad'una li. ẹ̀ tó wá ní ṣàdúrà fóun. ẹni tó ní kò ṣàdúrà fókù. ẹni tó ní kò sí àdúrà fókù. ẹ má ṣàdúrà fún. ẹ ṣàfihàn jù sínú sáwà á lé sálí ìnsáni illa ma sa'a. àwọn máa ná wọn ní ṣàdúrà fóun. wa idha sallu ala al-janazati. wọ́n bá ti wá kírun sókù náà la. wa raja'a ba'du ahlihi wa sidqaihi min al-musalla. táwọn ọ̀rẹ́ àtìyàwó àti kìnìún táwọn padà wọn ní báwọn dé tẹ́. yaqulu billahi ya ikhwani.
ẹ̀yin ọmọ ìyá mi. inni kuntu alamu anna al-mayyita yunsa fil ahya. ọmọ yìí pé òkú wọn yìí pẹ́ gbàgbé rẹ̀ láàrin àwọn alààyè yìí pẹ́ gbàgbé òkú. walakin. àmọ́ o. la tansawni bihazi surati. ẹ má kánjú gbàgbé òun kì í ṣe kẹ wá sáré kánjú kẹtì ya gbàgbé náà nù ní pé òun. qabla an tadfinuni. ṣáájú kó tó di pé wọ́n sin òun sínú sàárè. hatta tanzuru ila makani. ẹ débẹ̀ tí ẹ wo ibi tó ń fẹ́ fi lélẹ̀. Allahu akbar. Allahu akbar. La ilaha illallah. ẹ wo ààyè tó ń fẹ́ wọ̀ ní ẹ wò. wa ya ikhwani. ẹ̀yin ọmọ ìyá mi. inni kuntu alamu anna wajha al-mayyit abradu min az-zamhariri fi qulubil ahya'i. lọ́dọ̀ àwọn alààyè òkú tó kù ní ojú rẹ̀ yóò tutù lójú wọn lásìkò ìgbà tó kù ní tí wọ́n máa wò pé ó dàbí ìgbà tó sùn. walakin la tarji'u bihazihi surati. ẹ bá a sáré kánjú padà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí ń kánjú padà tẹ́ fẹ́ padà yìí. fa iza wada'uhu inda qabrihi. tá a bá gbé e sínú sàárè. yaqulu billahi ya jama'ati. ẹ̀yin jàmá. wa ya ikhwani. ẹ̀yin ọmọ ìyá mi. ad'ukum wa la tad'unani. òun pè yín ẹ̀yin ò gbọ́ pé ẹ̀yin ò sì pè ń. Allahu akbar. fa iza wada'uhu fi lahadihi. tá a bá gbé e sínú láàdì rẹ̀. yakulu billahi ya warithi. àmọ́ wa wípé yá wa rí sí ẹ̀yin tẹ́ fẹ́ jogún. ma jama'tu malan kathiran min ad-dunya. Ma jama'tu illa taraktuhu lakum. gbogbo tó ń kójọ ni òun ò kójọ bí kì í ṣe pé gbogbo òun wá dàálẹ̀ fún yín. fatazkuruni bi kasrati khairikum. ire tẹ́ máa ṣe látara rẹ̀ náà ni kẹ́ máa fi rántí òun ní gbogbo ìgbà. wa qad allamtukumul qur'ana. mo kọ́ yín lálùkùránì mo rán yín kílé kéwú mo rán yín níwèé mo kọ́ yín lẹ́kọ̀ọ́. wal adaba. mo fún yín láwọn ẹ̀kọ́. fala tansawni min du'aikum. ẹ má gbàgbé ohun bíi àdúrà. ìntànàbí wí fún Aisha nù. tí Ànábì wí fún Aisha nìyẹn. pé hàlà ìṣesí tó le jù àfọ̀záù tó dá ẹ̀rù bá ní jù wípé èèyàn kan kú nǹkan tó wà lẹ́yìn ikú ni gbogbo àwọn nǹkan tó rọ̀ mọ́ gbogbo ohun tó ń bẹ lẹ́yìn ikú ó ju kú lọ èèyàn kan kú kọ́ lásán bẹ́ẹ̀ yẹn bá fẹ́ jáde wàhálà tó wà ń bẹ pọ̀ púpọ̀. wọ́n bá sì jáde tán ibi tó jáde gbogbo ètò tí wọ́n máa ṣe àwọn ọmọ kankan a bá lọ gbé sínú yẹ kàn fi yà jẹ ni tọrẹ mi ni ò ní lọ. ẹ̀mí rẹ̀ ò ní lọ. sábà da ẹ̀pẹ̀ bó tán náà láti fi sọ pé ẹ dúró ń bẹ̀ zakiru mautakum fa innahum al-yawma yus'alun ẹ rán wọn létí nǹkan tí wọ́n gbá yé wọn ṣe níbẹ̀ ẹ bá wọn sọ̀rọ̀ torí ó ń gbọ́ ẹ wá rán létí. gbígbọ́ ní jọ́tà nẹ́bí dé nígbà tí wọ́n jà ogun Badar gbogbo àwọn òkú mùsùlùmí wọ́n kó wọn àwọn tí kèfèrí wọ́n kó wọn ànábì dé báyìí ànábì ní yá Shayba yá Utba ìwọ Shayba ìwọ Utba atazkuruna hal wajadtum ma wa'adakum rabbukum haqqan ṣe ń tọ́lọ́run ṣàdéhùn rẹ̀ tó sọ fún mi tí mò ń wí fún yín ni ẹ bá abẹ́ abẹ́ ẹ bá. Allahu akbar. làwọn mùsùlùmí tó tẹ̀lé àná ìbáni atukallimuna an-nasa qad jifu. Allahu akbar. àwọn òkú bété tí wà ànábì tó ń bá sọ̀rọ̀ ànábì ni wọ́n á gbọ́ ju ẹ̀yin tẹ́ ń gbọ́ lọ. Allahu akbar. tẹ̀kan mọ́kù yín tẹ̀kan jù sínú sàárè tẹ̀ yẹ́yìn padà sọ kankan wí kankan fún ṣàdúrà fún ẹgbẹ́ àwọn bá gbé sínú sàárè tán ni ìmáàmù Sàyútì fi sọ yìí pé al-qabru ba'da al-mawti lil-insani huwa tariqun lil-maqarri thani
فيه يكون الفحص عن إيماني لكي لتعرج الروح إلى الجنان إذا تولى الناس بعد الدفن táwọn yẹn bá ti yẹ̀yìn padà tán pé wọ́n bo òkú mọ́lẹ̀. ردت إليه روحه للبدن. á dá ẹ̀mí rẹ̀ padà sí i lára. pé kó yá tají àwọn màláíkà وجاءه المنكر والنكير وأبى وصفوا ما بين الورى شهير. méjì ni ó gbajúmọ̀ káàkiri lọ́dọ̀ àwọn èèyàn pé Munkaru àti Nakiru ń bẹ. tó kù bá ti kú ni wọ́n wá bá táwọn èèyàn bá ti yẹ́yìn padà. wọ́n haranihi wọ́n máa jágbe mọ́ wọ́n sì dá a jókòó wọ́n dá a gúnlẹ̀. يكود يسأل wọ́n bá dá a gúnlẹ̀ tán yas'alani wọ́n máa wá bí láwọn béèrè. عن ربه ودينه سليبا. man rabbuka. dálọ́ lọ́wọ́ pẹ̀lú gbé ni wọ́n jà á mọ́ ẹnìkan kan ò ní gbọ́ àwọn èèyàn ò ní gbọ́ ẹni gbogbo nǹkan tó bá wà nítòsí ibẹ̀ ò ní gbọ́ àyàfà àwọn ẹranko àwọn ẹran. wọ́n máa bi man rabbuka tó bá ti ní ntò mọ̀ lọ́lọ́run tó ń pè tó yẹ pé o kàn ń rí la ilaha illallah kò dọ́kàn rẹ̀ ọ̀tọ̀ ni ìlàhù rẹ̀ òun ni ó fèsì ń jóná ṣe ìlàhù rẹ̀ tí wọ́n bá nà ní ó dúró báyìí gbáà yóò wọlé bíi 70,000 zira. Allahu Akbar. bíi 70,000 feet sílẹ̀. àwọn kan mú bíi èékánná gàgà báyìí ni wọ́n tún fi kọ́ irun rẹ̀ orí rẹ̀ wọ́n tún wọ́ ọ wá sókè wá. man rabbuka táwa tún yí pé kìnnìkan ni wọ́n á tún gbá ní mi gbá ilẹ̀. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún. man nabiyuka ودينه ma dinuka ìrẹ́ ẹ̀sìn olóńsìn àtàlà nẹ́bí rẹ̀. ونبيه لكي يجيبا. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún. yukarraru su'alu lil'anami. wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún wọ́n máa pààrà lójoojúmọ́. فيما رواه في 7 أيام. lójijì ọjọ́ méje bẹ́ẹ̀. yóò sun méje nù sàárè bẹ́ẹ̀ ni ìbéèrè ni. وقيل وقيل بل يفتن سبعا مؤمنون. mùmíní nìkan tiẹ̀ lọ́jọ́ méje ni. وأربعين ذو النفاق يفتن. tó bá yẹ pé mùnáfìkì ni 40 ọjọ́ ni wọ́n fi fìtínà rẹ̀. lọ́ fi já sí pé ọjọ́ méje ni tó ń ka ó máa jẹ́jọ́ kẹjọ. bó ti wáyé tó sunrun méje tẹ sọ súnà fún tẹ pẹran fún níjọ́ kẹjọ. ibi tó bọ́ sí nìyẹn ibi tí ó mọ̀ ni. ẹ wá yọba ṣèjọ́ méje ẹ mọ̀ bá ìmánì rẹ̀ torí talẹ̀ ń rí. mọ̀nú ọlọ́run nìkan ṣe ló mọ̀nú òun ló mọ̀ bí ìmánì ti rí nínú. láìpẹ́ mùmínì ní ìjọ́ méje ni. so ẹ ṣàdúà fún ẹ ṣe sàárà fún ní ìjọ́ kẹjọ lẹ́yìn ìgbà tó sunrun méje nì. gẹ́gẹ́ bí